mímọ́ àwọn tí mo sọ yìí ó wà very very important. arákùnrin tí ẹ̀ ń wò lẹ́yìn mi ní orúkọ rẹ̀ ń jẹ́ Reverend Bewaji. ọ̀rọ̀ arákùnrin náà tún jẹ́ kí inú bí mi yàtọ̀ pé kí gan ni body of Christ wà fún náà tó jẹ́ wípé gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa láti bí ọdún bíi 5, 6, 7 sẹ́yìn tí fàájà bẹ̀rẹ̀ wípé kò gbúdọ̀ máa rí lọ báyìí tó dẹ̀ jẹ́ wípé gbogbo àwọn bàbá ẹ̀ náà ti rò wípé kò sẹ́ni tó lè yẹ àwọn lọ́wọ́ wò mọ́ òpó dòdì kò dòdì o torí wípé òótọ́ dé fàájà dé ìtúsílẹ̀ dé fàájà dé ìmọ́lẹ̀ dé. gbogbo ẹ̀yin tẹ́ wá ń fi orúkọ Jésù bójú tó jẹ́ wípé ẹ kó ẹ̀gbin dà sínú àsìkò tí tó tààmọ̀ tanná sí ẹ̀gbin yẹn ó wá di dandan ìsáyédà kẹ́ ẹ yí padà ìyí tí ó mọ̀ túbá openly nínú yín ìyí tó jẹ́ wípé yín ó jáwọ́ nínú iṣẹ́ ẹbí torí wípé ayé aláyé tẹ́ ẹ ti fi orúkọ Jésù bàjẹ́ èmi yìí sọ wípé ó ti tó gẹ́. kí ni mo sọ? ó ti tó gẹ́. Enough is enough. arábìnrin kan ló wá bá mi nípa arákùnrin. wọ́n ń pe arákùnrin ní Mr. Kọ́lá. ṣé lè yóò wá pọ̀ báyìí? Rotimi Daniel Foundation for Peace and Equity wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín Mr. Kọ́lá ẹ̀gbọ́n mi dáadáa. eléyìí pọ̀ o ẹ ṣé. iṣẹ́ ọmọ prophetess Dúpẹ́ tá a pilẹ̀ fẹ́ ṣe tẹ́lẹ̀ yóò rọrùn fún wa báyìí torí wípé ẹjọ́ yẹn ṣì wà ń bẹ̀ ọmọ yẹn ṣì wà ní àhámọ́ gbégbèsè. àwọn tí mò ń gbé dìde pẹ̀lú ọlọ́pàá tí a fẹ́ lò láti lọ síbẹ̀ ní Abẹ́òkúta àmọ́ gbé wọn dìde. Thank you so much, I really appreciate you. àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sàn owó yóò ní kàn sàlẹ̀ àpò Mr. Kọ́lá. Thank you so much, thank you so much. Fàájà family iṣẹ́ tún ti délẹ̀ o lórí ọ̀rọ̀ prophetess Dúpẹ́ prophetess of God tó fi teaching job sílẹ̀ tó ní Ọlọ́run pé òun tí ọmọ rẹ̀ sì ṣàlàyé fún wa bó ṣe máa ń lu ọkọ rẹ̀ nílé bó ṣe lọ tì mọ́ ẹ̀wọ̀n ní juvenile prison tọmọdé ti ju 18 lọ. gbogbo ẹ̀ la máa gbé ṣe títí òpin ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀. ọmọ yẹn di dandan kó jáde. ẹ jẹ́ mọ́ bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí mo dárúkọ Ìfàjà family, Mr. Sunny for real, Mr. Kọ́lá, everybody. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá náà ẹ jẹ́ ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ ara wa. Thank you so much because bẹ́ẹ̀ ṣe ń share ètò yìí mo tún gba àwọn messages kọ̀ọ̀kan lánàá pé ẹni báyìí ló share program mi àwọn dẹ́ fẹ́ àwọn ní táwọn fẹ́ sọ nípa ìrírí àwọn dẹ́ ready láti dárúkọ yẹn ṣùgbọ́n kí n fáwọn nítàn dẹ ó tó bọ́yá bí èèyàn 27 tó bá mi sọ̀rọ̀ lánàá nítorí ẹ̀ ló jẹ́ pé ó máa ń fà tí mo fi busy dáadáa mo busy gan so mo dẹ̀ ń dúró wípé gbogbo ìgbà tán bá ready àmọ́ fàjà náà ni pẹ̀lú àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú ìkan lára àwọn tí mo dárúkọ lánàá. Thank you so much. Now arábìnrin wa bá mi wọ́n sọ wípé àwọn ra ilẹ̀ lọ́wọ́ pásítọ̀ yìí. wọ́n ra lẹ̀ 10 acres. wọ́n dáko síbẹ̀ wọ́n gbin ẹ̀gẹ́ wọ́n dẹ̀ gbin àgbàdo. ẹ̀yìn wá pé wọ́n gbin gbogbo kínní ọkọ wọn ló lọ sanwó wọ́n dẹ̀ dìídì sanwó sí àkáǹtì chọ́ọ̀chì ni. Reverend Bewaji of Anglican Church Kuta Osun State, the Bishop Anglican Church Diocese Gbọ̀ngàn
Ọ̀ṣun state gbogbo yín pátá bẹ́ẹ̀ ṣe transfer arákùnrin láì jẹ́ kó settle owó olówó àti ilẹ̀ onílẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀, gbogbo yín pátá la máa wọ́ọ̀dì yín o. Bẹ́ẹ̀ ni now ó wá ta ilẹ̀ fún arábìnrin, ó mọṣẹ́ tí arábìnrin yìí ń ṣe ní ilẹ̀ ìlú àwọn Àràbù. Gbogbo wa mọ̀ wípé iṣẹ́ yìí kì í ṣe ẹgbẹ́ iṣẹ́ táwa tá a la wà ní òkè òkun ń ṣe. Ẹja bára wa sòótọ́ ọ̀rọ̀. Ó wá ẹnìkan send a request, ẹjọ́ ṣé kìí ṣe Betty, ẹ jẹ́ ń gbé yín sókè. Wọ́n wá ralẹ̀ tán, wọ́n sanwó, ẹ fún wọn níwèé lórí ọ̀rọ̀ pé ẹ gbé orúkọ Jésù sórí náà ni o. Lórí ọ̀rọ̀ pé ẹni tó bá ti ń pe orúkọ Jésù wọn lè ṣe àṣemáṣe lórí ọ̀rọ̀ business. Ìjọba yìí ò yé wa bí? Wọ́n wá sanwó tán, ẹ fún wọn níwèé, wọ́n náwó sórí ilẹ̀ yẹn, wọ́n gbin gbogbo nǹkan tán máa gbìn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ wípé kì í ṣe pé ẹ fẹ́ wá sókè wá sọ nǹkan kan, ẹ má send request sí mi lẹ́nìí tí màá wá gbé yín sókè tẹ́ máa ní à ṣé wọ́n ti gbé mi sókè. Ẹ má try ẹ̀ lẹ́nìí, ara ń kan Gaza gan, ara ń kan mí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, if you know you will come up and you now say that mo kàn fẹ́ sọ ni mi ìfẹ́ dárúkọ, mo fẹ́ forúkọ bò wọ́n láṣìírí, ọ̀bọ̀yẹ kàn fẹ́ wá ní mí lára, ó máa le gan. It's either you don't watch my show than coming here to disturb me. Ẹ máa send the request, a máa gbé yín sókè. Àwọn tá a bá gbọ́ sókè a máa ní àgbá wọn sókè, ṣáàfẹ̀ jẹ́ káwọn sọ̀rọ̀ ni. A tún máa gbé yín sókè, ẹ máa wá ṣe rádaràda. Ẹ má ní mí lára lénìí o, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Because ǹjẹ́ ti fi ara Jésù dá sílẹ̀ already, ó ń fọ́ mi lórí already. How did we get here, guys? There's so many of you are still in that bondage. And just like that saying, if only they know they are in bondage, Father will have been able to rescue more than he has done. If only they know they are in bondage. Ẹ má mistake it, send the request rárá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ó distract me. Unless you know you have something tangible to contribute to what we are doing. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. So wọ́n dẹ̀ náà wọ́n gbogbo wa mọ nǹkan tó take. Is it the pre-planting operation láfẹ́ because ilẹ̀ tán ra ẹ̀ tó jẹ́ 10 acres yìí gbogbo ọmọ pé bóyá gímà wà bẹ́ẹ̀ kíníkankíná wọ́n ná owó iyebíye láti prepare ilẹ̀ yìí pẹ̀lú owó iṣẹ́ ẹrú tí ìyá yìí ń ṣe nílé Àràbù táwọn àtọkọ wọn dẹ̀ plan pé after some time o àwọn rí nǹkan fall lé lórí. I don't think that is a bad plan for a family. Tí wọ́n dẹ̀ láwọn ọmọ tó ń tọ́jú. Tí wọ́n ṣe kí ni tán lọ́mọ tó ń tọ́jú. At the end of the day, wọ́n gbàwé lẹ̀, wọ́n dáko, wọ́n gbin ẹ̀gẹ́, wọ́n gbin àgbàdo, wọ́n gbin gbogbo kìíní ìtàn. Ni wọ́n wá find out pé another person ti wá sórí ilẹ̀ yẹn. Finally, ẹ bá wọn ti yí ṣe jẹ́ àwa la nílẹ̀ ìjìnlẹ̀ kankan kan tó wí kan tó fọ̀ àgbàdo nìkan náà rí harvest. Bẹ́ẹ̀ ni bàbá mi Asiri Kojo ní Kútà ní Ọ̀ṣun state. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ bá ṣe lè get in touch pẹ̀lú olórí Anglican kó tó di wípé olórí burúkú yìí ó máa bà wọ́n lórúkọ jẹ́ tẹ́ máa wá ní fàájà fẹ́ bọ orúkọ Jésù jẹ́ orúkọ Jésù tí gbogbo ẹ̀yin aṣèré ẹ ti bàjẹ́ ẹ ti fàáya. Ẹ ló ń wọ kẹ̀mbẹ́ rébi ìjà ẹ jí fúnra yín ẹ ti fa kẹ̀mbẹ́ Jésù jíá Jésù ti ń rìn òun báyìí. Why would you carry such a name? Tí ó dẹ̀ máa bá ìwà jàgídíjàgan ìwà alọ́nilọ́wọ́ gbà lọ́wọ́ yín. How?
mọ́nítọ̀ ìyá mi ẹ má wulẹ̀ sunkún àwọn ń tà lè ṣe sí i. Mo bá ọkọ wọn sọ̀rọ̀ gbogbo bá ṣe san gbogbo ìgbésẹ̀ tán ṣe àṣe conference call àṣe everything ẹ fún mi ní nọ́mbà brethren yìí and gbogbo ẹ̀yin tẹ̀sí sọ́pọ́ọ̀tì pásítọ̀ kan ní ayé yín bàjẹ́ lọ mọ̀kànmọ̀kàn lóye kàn ṣùgbọ́n kó tó pẹ́ jù káyé yín má bàa bàjẹ́ jù báyìí lọ la ṣe sọ pé kẹ́ ẹ sàṣàlà fẹ́mi yín àfẹnitá bá ti kọ́ wípé true ara olúwa tán gbé kalẹ̀ tán fi ń ba yé àwọn jẹ lòun náà fi máa gbẹ̀san ìkà tó ṣe sílẹ̀ ṣùgbọ́n ẹni tó bá rí ojú rere ọlọ́run gbà yóò bọ́ lọ́wọ́ àwọn pípù iṣẹ́ ó máa bọ́. Inú mi dàdùn pa máa ń kọrin ibi gbogbo ló wà ibi gbogbo ló wà ibi gbogbo lélẹ́dùmarè yẹn wà. And for which when so many of you go to all these corporate prayer grants organized by crooks, organized by men of the underworld. Mo mọ tí mò ń sọ, wọ́n mọ̀ pé mo mọ tí mò ń sọ. Wọ́n mọ̀ dáadáa. Bàbá kan ṣáà ló lówó sùnsùn rẹ̀ pẹ̀lú éèjì wọn pẹ̀lú everything níbi tí ayé àwọn ọmọ Nàìjíríà bàjẹ́ dé. Ẹ̀ ń sọ fún wọn pé kí wọ́n máa ṣiṣẹ́ láti lè lọ sí ọ̀run wèrè ọ̀run olórí burúkú. Apart from gbogbo private jet ẹni ẹ tún ní Kwari Gulf Kwari ẹ tún ní. Àwọn ọmọ ọjọ́ dẹ̀ ń rúpa àwọn òrìṣẹ́ ṣe gbogbo nǹkan tó yẹ ká fi ṣe industries láti fi ṣe káàpù tán. Ẹ wá là ń ṣe èpè bá ṣe èpè mọ́ gan yìí tó wà lẹ́ẹ̀gan tó ń já wọn ṣógun lè kó tán ni. Ìgbésẹ̀ àwọn bàbá ẹ̀dẹ́ làwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn tó wá ń bọ̀ lẹ́yìn gan orónú wọn ju ti tàwọn bàbá yìí lọ and you Nigerians are not awake. It is highly bothering, it is highly depressing. It is that a man of 80-something years òun rí lé òun lọ́rùn you will still be controlling Kwari. Yet your church members are losing their lives every day due to hardship. Ẹ̀dẹ̀ ní ká rúkọ kọ́ máa sọ̀rọ̀ mọ́. Ẹni ká rúkọ kọ́ máa sọ̀rọ̀ mọ́. Ikú nìkan ló ń gbaṣọ lára ewúrẹ́ o. Níjọ́ tẹ́lẹ̀dùmarè bá ṣe tán tí ó mẹ́mìí mi lọ bóyá máa dákẹ́. Inú mi dẹ́dùn pé gbogbo yín ti mọ̀ pé kò síye tẹ́ ẹ lè gbé wá ẹ̀yin náà bí sídìílé olóṣì ẹ̀yin náà bí sídìílé ìdílé rádaràda torúkọ bàbá yín ò jọ yín lójú. Tílé oge tí wá tó oge wá jẹ àtọrọ jẹ ìtẹ́lọ́rùn tí í ṣe bàbá àwọn Elédùmarè ti fi jíǹkì wa àtọrọ jẹ ìtẹ́lọ́rùn tí í ṣe bàbá àwọn Elédùmarè ti fi jíǹkì wa ṣùgbọ́n gbogbo ẹ̀yin pastors yìí pátá irú ìdílé wo lẹ ti jáde à ń sọ̀rọ̀ ti tó ní Camry ìjọ yẹn ó bá relationship láàrin ìyá àtọmọ jẹ́ adẹ̀ ń sọ fẹ́yìn òbí kọ̀ọ̀kan a time will come gbogbo ẹ̀yin tẹ̀ sí lọ sí church lẹ́nìí ẹ máa bẹ̀rẹ̀ sí ní jẹ̀bi lórí ọmọ tẹ̀ mú lọ sí church lẹ́nìí torí wọn ò ní sọmọ fún yín wọ́n di ọmọ lọ́mọ. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé pásọ̀ yìí kò tí ì dá mi lóhùn láti jọ yìí lọ gbé Camry yẹn fún ìyá tó lọ yá owó ó lọ yá owó láti sanwó ọmọ skul ọmọ mẹ́ẹ̀ni. Ìwọ dẹ̀ ń púrúfù fún mi wípé ọmọ ìyá yẹn ló gbé mọ́tò fún ẹ ṣó lórí burúkú lẹ́yìn pásọ̀sì ṣáyé yín bàjẹ́ tó báyìí ni. Ẹ wò ọ̀nkú Adédèjì Adétúnjí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fún mi ní mo nídìí help sójà tàbọ̀ ọlọ́pàá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run wọ́n fún mi ní àdírẹ́sì ibi tí màá yẹn wà wọ́n lọ gbé mọ́tò yẹn bẹ̀. What business do you have in the body of Christ when you are not contented?
when you can never be contented. Wèrè ló pọ̀ jù nínú gbogbo yín aṣèrè bí Bíbélì yín ṣe pè yín lẹ́jẹ̀ náà látòrí àwọn bàbá yín dé orí ẹ̀yin tí wọ́n ń ta òróró orí burúkú lé lórí. Tó o bá jẹ́ gbé kábì yẹn sílẹ̀ òkú ẹ̀ náà máa fi gbé láàsì. Ìwọ prophet múṣẹ́. Mo sì máa kàn sí ẹ lẹ́yìn ètò lẹ́nu ọlọ́pàá máa já sí ẹ̀yin olórí burúkú aṣèrè tẹ́ máa fi useless visions fi gba property on property. Ayé gbogbo yín máa bàjẹ́ tọmọtọmọ ni. Bó ṣe ní bàbá ògùn kẹ̀kẹ́ rí yẹn kó ò ní rí bá ti ṣe òní rọ́nà gbégbà bó ṣe jẹ́ kí ìyá ẹ̀ máa sunkún ìbànújẹ́ lójoojúmọ́. After retirement tọ́bẹ̀ ìyá ìtúbẹ̀ tọ́jú ọmọ relative ẹ̀dẹ̀ ṣì wà bẹ́ẹ̀ tí ìyá yìí ń bọ́ òdẹ̀rò yẹn lásán. Gbogbo tẹ́ ti forúkọ Jésù yẹn kó jọ kì í ṣe ọ̀lẹ́ ẹ máa fi ọ̀yìn ọwọ́ dànù ní gbogbo ẹ̀yin pastors pátápátá àfi tó bá ń ṣe pẹ̀lú òótọ́ ló yá kù. Ẹ máa fẹ̀yìn ọwọ́ dànù ni ẹ sì máa ṣiṣẹ́ ni ṣiṣẹ́ tọ́mọ ewúrẹ́ ń ṣe tó ń gùn yẹ ẹ̀yin olóṣè olórí burúkú yìí. Adé lọ bá bàbá ìwọ Reverend Bewaji jọ́ torí ọ̀rọ̀ lẹ̀ báyìí. Ó ti di dandan ká ṣètù ẹ o. Well done. Ó ti di dandan. Tẹ́ bá rí bí bàbá ṣe èrè tí mo gbé sẹ́yìn bó ṣe pò bí fupọ̀ tó dẹ̀ jẹ́ wípé àkáǹtì church àkáǹtì Anglican ni wọ́n san owó yẹn sí. How can Anglican Osun State, how can you transfer this guy without being able to be traced? Ẹ wá lẹ transfer ibi tẹ́ ẹ transfer lọ wọ́n tún wá débẹ̀ wọ́n lọ vacation wọ́n lọ ṣe tíṣó lórí burúkú ní gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́wà Anglican ní Osun State yìí ni àbáyé yín gan fẹ́ bàjẹ́ mọ́ tilẹ̀ ni. Gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n dẹ̀ involve náà tó ń ṣe rédèrèdè tó ń ṣe rádaràda gbogbo yín pátá lójú yín máa bó torí mi ìmọ̀ tán tẹ̀ fi ṣẹ̀yìn ọlọ́pàá gan. Ìdílé òṣì náà lọ̀pọ̀ nù yín ti jáde. You don't have the love. You don't have love for what you are doing. Get the fuck out of the place. Ẹ jẹ́ káwọn tó fẹ́ ṣiṣẹ́ yẹn tọkàntà rẹ̀ jẹ́ kí wọ́n bọ́ síbẹ̀ náà. Torí ìjẹkújẹ tẹ́yìn ọlọ́pàá ń jẹ ní oní 46 million. Wọ́n jẹ́ mú evidence dẹ̀ wà lọ́wọ́ yín báyìí pé ó gbá àwọn èèyàn ní 46 million plus. Kí dẹ̀ lẹ ṣe lẹ tún fi sílẹ̀. How did we get here, guys? How? Mo dẹ̀ bá wèrè ìsọ̀rọ̀ ṣe ló ń dà mí ríboríbo ẹni báyìí ló nílẹ̀ but wọ́n sọ pé wọ́n ti fún chọ́ọ̀chì nílẹ̀ chọ́ọ̀chì ló dẹ̀ ta ilẹ̀ yẹn àkáǹtì chọ́ọ̀chì dẹ̀ náà sanwó sí. Why should you sell that same land to another person? I am asking why. Ìyá yẹn àtọkọ tẹ wá sọ pé àwọn ò tiẹ̀ wá fẹ́ ilẹ̀ mọ́ ẹ sanwó àwọn but èmi sọ fún yín pé ẹ máa dá ilẹ̀ yẹn padà níṣẹ́ because wọ́n ti rà wọ́n ti sanwó ẹ̀ wọ́n dẹ̀ ti dáko sórí ẹ̀ ẹ wá bá gbogbo nǹkan kówó jẹ́ níwọ̀n Bewaji ṣiṣẹ́ máa bá ò ní jèrè lórí ọmọ. Iṣẹ́ tó ń ṣe yẹn á dìṣẹ́ mẹ́ lọ́wọ́ gbogbo ibi tó bá dẹ̀ wọ̀n ẹ́ kó mọ sá lọ kí àwọn àgbààgbà tó ń transfer ẹ̀ tí wọ́n mọ̀ pé kéèsì wà lẹ̀ tó ń transfer kámọ̀ fò kámọ̀ nìṣó. Uncle Adédèjì Adétúnjẹ ẹjọ́ mo need help yín ẹ jẹ́ ń pe ìyá mi wọlé kí wọ́n tiẹ̀ wá kọ́kọ́ fẹnu ara wọn sọ fún gbogbo ọmọ Nàìjíríà kọ́ ọmọ Nàìjíríà wọn gbọ́. Tó bá jẹ́yìn lẹ́wà nípò arábìnrin ṣáàṣì mọ́ gbà pé Jésù wá ṣá. Hello ìyá mi dáadáa ẹ mọ̀ kálẹ̀. Ẹ kálẹ̀ fún yes sir. A ti pè ní wọlé sórí ètò ẹ bá gbogbo Nàìjíríà sọ̀rọ̀. Ṣé kí n háàdì ọkọ mi mọ́? Ẹ lè háàdì wọn bẹ́ẹ̀ ni tán bá ti wà available.
what is wrong kí ni tó ń ṣe wá gan-an. hello. ẹ kálẹ́ sà. ẹ mọ̀ kálẹ̀ ìyá mi. yes sir àkóso ni ẹ ṣe gan-an. ọlọ́run ló ṣeun. ẹ ṣé o ọlọ́run ní jẹ́ kí ẹ jẹyà gbé. àṣẹ Èdùmàrè. ọ̀rọ̀ ilẹ̀ yìí ṣẹlẹ̀ ní last year August. okay. wọ́n ń pe máa yìí ní Reverend Bewaji Emmanuel Tèmítọ́pẹ́ ní Kúta yẹn wà níwájú Ìwó. okay. ẹ̀gbọ́n mi kan ni mo ní kí ọkọ mi lọ bá wípé wọ́n bá mi rílẹ̀ kan so gbàtàn débẹ̀ wọ́n náà sọ wípé chọ́ọ̀chì ló ní ilẹ̀ yẹn so ìgbà tá a ṣàrà ilẹ̀ yẹn ṣá ó jẹ́ 10 acres a dẹ̀ sanwó sínú church account 3.5 million. okay. a bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀ a dá oko ẹ̀rùn níbẹ̀ máa yìí náà ló bá wa wá tractor tá a fi ṣiṣẹ́ níbẹ̀ tractor lásán 350,000 ló gbà tó fi clear oko yẹn. Hello, let me just buttress that. Hello, sir. I'm going, yes, sir. Hello, sir. Yes, sir. Yes, sir. Yeah, because she was away when we were doing it, and I'm the one that was home. I think I have to be very compensative about the whole thing, sir. Yes, sir. So, bó ṣe sọ, bó ìyàwó mi ṣe sọ ń sìn, ẹgbẹ́ kan ló link mi mọ́ pásọ̀ ẹ̀mọ́ lè débẹ̀. Ta ló ní ilẹ̀ kan náà kọ́kọ́ mú wa lọ lítà láwọn ní kásá advance 2 million gbà yẹn wọ́n ní 4 million nìyẹn. Bọ̀ nígbà sáà advance wọ́n ní bàbá tí wọn kò tún ṣe tán láti talẹ̀ mọ́ musa lọ Reverend yẹn Reverend Bewaji yẹn ọ̀nà ní bàbá ti travel àbọ̀fẹ́ kí la fẹ́ ṣe wá ti san 2 million sákàǹtì ṣé kẹ́ ń gbowó padà ni ó láwọn tó mú mi wá ti gba 10% inú owó yẹn o 2 million yẹn o. láì tí ìtajà fún yín. bẹ́ẹ̀ni wọ́n náà ti gba 10% àwọn tó mú mi wá ọ̀nà kí ni mo fẹ́ ṣe báyìí nígbà tá a mú alọ́bìkà tó ní bàbá ti travel àbó òde fún àlà kí la fẹ́ ṣe báyìí ó ní tọ́lẹ̀ ní pé ilẹ̀ kan wà tó jẹ́ ilẹ̀ church ni ilẹ̀ church báwo ó ní bàbá kan lónìí ó ní bàbá Fátóyìnbó retired police officer ni bàbá so jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá we went there we saw that old man and I asked bàbá lóhùn lòún nílẹ̀ 50 acres ni. But àgbà ti dé gbóhùn tó ń fẹ́ fi ṣe ló ń fi fún church before me that old man said it ló ń fi fún church pé church kan tà kan fi tún church ṣe bàbá yẹn jẹ́ kí n wo ìwé tí wọ́n fi wé hàn mí tí bàbá yẹn fẹ́ra lẹ̀ yẹn the land was bought at the rate of 100,000 by that 50 acre I think it was I can't remember the date on that particular document given to me tí bàbá fẹ́ra lẹ̀ then what shall we do nígbà tí bàbá fẹ́ra lẹ̀ I follow that the same pastor down to after the payment of that 2 million naira new down to àwọn family tán nílẹ̀ ní Ọ̀ṣun tẹ̀dó wọ́n ní bàbá tó talẹ̀ tí wọ́n baálẹ̀ tó talẹ̀ yẹn ti kú baálẹ̀ tó wà mẹ́ẹ̀kọ́ wọ́n sá lọ́ọ̀dù ẹ̀ ó ní kò sí problem kankan bẹ́ẹ̀ àpàdà síbẹ̀ yẹn pastor sá lè máa dáko lórí ilẹ̀ ó lè máa dáko yọ 10 acres wá fún wa lọ́ba yọ 10 acres fún wa nínú 50 acres ló pè so we planted on it I think I spent 1.7 or so everything agbin àgbàdo agbin gẹ síbẹ̀ so we harvested those corn àgbàdo lórí ilẹ̀ yẹn ó kù ẹ̀gẹ́ so ẹ̀gẹ́ ni mo rò pé kí nọ́ọ̀sì ẹ̀gẹ́ ká fi ráàyè harvest so that we be able to see I think some things abẹ́ lẹ́yìn. hello. pé àwọn ti tractor hello sir. a ti ń gbọ́ yín. hello sir. làwọn yẹn kàn ní pé wọ́n máa fi tractor clear ẹ̀gẹ́ láti bó lọ́kejì mo sáré ń bá àmọ́ débẹ̀ mo ní pé wọ́n ti fi tractor clear gbogbo ẹ̀gẹ́ 10 acres kí ló dé mo bá pe pastor yẹn ní gbogbo mo bá pe pastor yẹn náà ní right there I called him mo wà lórí ilẹ̀ báyìí mo rí àkàn tí wọ́n fi kí ló dé bò làwọn igbó lè ṣe olóòlù wà ní charge gbogbo everything ní wọ́n ṣe pé òun kọ́ lè kà ìgbà ìgẹ́ mi náà ó ní wọn ò débẹ̀ mo bá kúrò bẹ́ẹ̀ mo wá bá yín lé pé mo ní ọdẹ ẹ̀gẹ́ yẹn ti clear ilẹ̀ yìí the first allegation òun náà wá lọ bẹ̀ nígbà tó lọ bẹ̀ níta mo á wúlọ̀ lù ẹ̀ kí ló tí a fi wú ẹ̀gẹ́ ní àyè kí n má wọrí as a competition why are you saying that to me ṣé mi ìra lẹ̀ ní mo bá pe bọ̀bọ̀ yẹn sọ fún mi pé ṣé mi ìra lẹ̀ ní okay no problem akú ti gbàgbé àti everything
pastor mo ní I will sue you because torí o bá ilẹ̀ mi jẹ́ nìkan o dẹ̀ mọ́ ń pa because you are the one who took the man there. So yẹn sìn. bẹ́ẹ̀ni. mo ní o mọ̀ ń pa ẹ̀yin méjèèjì máa tó ní kí n má wọ ipò máa san corporation tó bàjẹ́ that's why we started. Then you are dragging it. Bàbá mo wá lọ sọ́dọ̀ bàbá tó fún ilẹ̀ church yẹn gẹ́gẹ́ bàbá fọ́tò ìbò bàbá yìí ní ọmọ àbúrò òun ní bọ̀bọ̀ yẹn ní pé kí n jọ ipò máa ṣètò ẹ̀ kó máa san compensation. Then we were doing it on a kind of humanitarian something. Later àgbọ̀mọ̀ ìṣèjì kìnìún ẹni wọ́n bá ní pé ẹ̀yìn kàkà àwọn olùgbàtà àwọn ilẹ̀ yẹn ẹ̀yà elú lẹ́tà fún pásọ̀ sọ pé fún ti ta 35 acres fún níbẹ̀ kò sí ìtọ́ka mi kàtà 35 acres 10 acres tèmi kí ló tó fi débẹ̀ tó fi wú ìkẹ́ tó wà lórí ẹ̀. That was when they started dragging so to the extent pé wọ́n lọ pé àwọn ará ọ̀sẹ̀ ìtàn nílẹ̀ yẹn ẹ̀wọ̀n ti gbé kéèsì kájà nobody bàbá is still alive. Then what we are here ni pé bàbá wa sọ pé pásọ̀ owó táwọn san ní church account 10 plate ní church account làwọn sanwó sí bàbá sọ Bewaji òògùn fún òun ní owó. Bẹ́ẹ̀ well, that is not my government ilẹ̀ tẹ́lẹ̀ kọ̀mpíà signature bàbá tó pé the same thing ni ó wà lọ́wọ́ wa ṣe bẹ́ẹ̀ wọ́n transfer pásọ̀ kọ̀mpútà kí ló dé mo pè é pé gbọ́n ti transfer fún fẹ́ ọba mọ̀ bá ń bẹ́ àlọ́. When you are transferred, if you have any issue to transfer out where you are transferred from, you supposed to go back sort out everything. And the man you can't believe the man. Network yẹn break. Hello. Ìyàwó mi ló ń fẹ́ ta àtàwọn olùgbé abẹ́ wọ́n dá ó padà sábà wálé ìdáwó padà. Ẹ̀dùn nẹ́tíwọ̀kì yẹn break ẹ̀hẹ́ndì ẹ̀kẹ́ ẹjọ́ ìpadà nẹ́tíwọ̀kì yóò dá ẹjọ́ ìpè padà nẹ́tíwọ̀kì yẹn break. Nẹ́tíwọ̀kì yẹn break. wọ́n máa pè padà gbogbo ọmọ Nàìjíríà gbà wá sista àbí broda ọmọọba Tọ́ba Omídélé 3 ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè mo rí kọ́mẹ̀ntì yín wípé tá a bá rí nọ́mbà ká kọ́ńtàtì His Royal Highness Olówùkútà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tí tẹ́ bá lè ràn wá lọ́wọ́ nọ́mbà yẹn pàápàá jùlọ tó bá wà lórí WhatsApp ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ trust mi pẹ̀lú nọ́mbà yẹn máa kọ́ńtàtì wọn fúnra mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká jà fún ẹni fún family àmọ́ ti tẹni tó máa tún jẹ́ lọ́la tí ó máa kó sọ́wọ́ àwọn pásítọ̀ lórí burúkú yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Hello. network ibi táwọn yẹn ni ọ̀tẹ̀. ó dà ẹ mú láti ibi tí wọ́n parí sí à ń gbọ́ yín. ẹ jẹ́ kí n mú láti ibi tí wọ́n parí ẹ̀ sí. nígbà tí wọ́n bà oko yẹn jẹ́ ní March 16 bọ́n ṣe pè mí pé wọ́n mọ̀nà ti bà gbogbo oko jẹ́ ara ta mí pé pẹ̀lú iṣẹ́ wa láti mú un ṣe ń bí báyìí oko yẹn náà ní nǹkan tí mo gbẹ́mí lé pé tabashati ẹ̀dẹ́ a lè lọ́ máa rẹ́ǹtì ilẹ̀ mọ́ láti máa fi ṣe fámì pẹ̀lú bí nǹkan ṣe wọ́n nílé èèyàn ṣàmárì nǹkan kan ṣe. mo ṣàyarí mọ́ ọkọ mi lọ́wọ́ pé ẹ jẹ́ ká àrẹ́sì pásítọ̀ in tó fi mú wọn bà oko jẹ́ that means pé wọ́n hàn talẹ̀ fún wa nìyẹn. àwọn ṣáàní kí n ní sùúrù pé èèyàn kì í ṣe nǹkan pẹ̀lú ariwo wípé kí n ní sùúrù kí n má ti jẹ́ ká àrẹ́sì ẹ̀. ìgbà tẹ́bi ṣáàrí bọ́rọ̀ ṣe ń lọ mo bá lọ pe àwọn sọ́jà gba 180,000 lọ́wọ́ mi nígbà tí wọ́n dé ilé pásítọ̀ torí inú mission house náà ló gbé pásítọ̀ ti sá lọ. ìgbà tó tún di wíìkì tó tẹ̀lé àwọn sọ́jà tún padà lọ síbẹ̀
Hello, ṣé ń gbọ́ mi? à ń gbọ́ yín. Ìgbà táwọn sọ́jà débẹ̀ wọ́n láwọn bá rìtáyà sójà kan nínú chọ́ọ̀chì tó jẹ́ ọ̀gá wọn. Máa yẹn ó ṣàpè wọn àti dáàdì mi pé kán ní sùúrù káwọn máa ṣẹ́tù ẹ̀. Wọ́n ṣàní ọba kúta ó mú pa rẹ̀ wá sí fẹ́nìwù yẹn wípé kí wọ́n ṣẹ́tù anything tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀. Wọ́n ní kán fi sọ̀rọ̀ ní ọjọ́ yẹn ó lé ní 5 hours. Wọ́n dẹ̀ promise dáàdì mi pé àwọn máa yanjú ẹ̀. Kí làwọn dáàdì mi kúrò ní ibẹ̀ fún báyìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pé pásítọ̀ bí ò ṣe gbé pọ̀ mọ́ nìyẹn. Pa ọba kúta wọ́n pè ní prince bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pé òun náà nìyẹn bóun náà ṣe gbé kọ́ wọn mọ́ nìyẹn. Bàbá ámì tó pe rẹ̀ ní sọ́jà tó wà nínú chọ́ọ̀chì tó jẹ́ mẹ́mbà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pé bàbá yẹn bí bàbá yẹn náà ṣe gbé kọ́ rẹ̀ mọ́ nìyẹn. Mo wá rò pé kí ni mo tún fẹ́ ṣe pẹ̀lú owó tí mo fi ra ilẹ̀ àtowó tí mo fi dá oko ó jẹ́ 5 million plus nídìí iṣẹ́ ṣàgálà tí mò ń ṣe tẹ́mi mi ti ń bọ́ lọ níbẹ̀ tí mò ń wò wípé mi ìfẹ́ wá Nàìjíríà kí n tún wá mọ yáwó gbọ́múlé láǹtà. Mo bá tún wò pé kí ni mo tún fẹ́ ṣe báyìí. Ó wá ní bírọ́dà mi kan bí dáàdì mi ṣe lọ gbé ìwé ilẹ̀ yẹn bá wọn nìyẹn. Wọ́n bá lọ àrẹ́sì wọ́n wá lọ sí chọ́ọ̀chì yẹn ìgbà tó dé chọ́ọ̀chì yẹn wọ́n bá lọ transfer pastor. Ẹ reduce volume program bẹ́ẹ̀ yẹn ń wọnú kinní padà. Hello. À ń gbọ́ yín. Ìgbà tí àwọn ọlọ́pàá débẹ̀ tán dé church nọ́bà náà ti transfer pastor bá ní church account ni mo san owó sí any pastor tẹ́ bá níbẹ̀ ẹ arrest ẹ̀ nọ́bà ní ìjọba ẹjọ́ Nàìjíríà ò lọ bẹ́ẹ̀ kì í ṣòun ló gbowó lọ́wọ́ mi. Ẹ wo wọ́n ṣàwà fún mi ní mental stress débi pé ọ̀tá mi fẹ́ ya wèrè sí bíbáyìí. Mo bá kó gbogbo púùfù tí mo fi sanwó fún wọn pé àní pásítọ̀ tẹ́ bá ti bá ní chọ́ọ̀chì ní ẹgbẹ́ oko tó tà fún wa máa tó ba oko jẹ́ ó ti fi gbogbo 50 acres yẹn ó ti fi gbin àgbàdo lọ. Bá a tó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ àgbàdo òjò ló gbé o bá a tó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó tún ti fi oko yẹn gbin àgbàdo ẹ̀rùn lọ. Nígbà táwọn ẹ̀gbọ́n mi wá mú àwọn bàbá tó nílẹ̀ àti máa tó ba oko jẹ́ wọ́n wá mú lọ sí police station. Ibẹ̀ ni bàbá ti wá dáhùn wípé 11 million naira ni Reverend Bewaji Tèmítọ́pẹ́ ló gbé lọ wípé gbogbo owó ilẹ̀ 50 acres yẹn kò sí kankan tó fún àwọn. Brother Daniel àwọn pásítọ̀ Nàìjíríà ń ṣògo gbogbo wọn ni wọ́n wà ní ẹgbẹ́ awo. Ní ọjọ́ tí mo mú sọ́jà lọ tí wọ́n lọ àrẹ́sì pásítọ̀ òróró ló dàjò mi ń bíbà ẹ̀ òróró wẹ̀ mi ni mo sẹ́ni fọ́tò ẹ̀ sí yín náà. Bẹ́ẹ̀ni. Òróró dàjò mi tó wẹ̀ mí kẹ́ pé láàrin oṣù kẹrin ni mo fi ń sùn. Ní ìsìn àwọn ẹ̀gbọ́n mi wá ń pè mí pé wọ́n ti ní káwọn lọ wọn ilẹ̀ 10 acre fún mi. Ṣé wá rí gbogbo àwọn tó bá ti ń dá sọ̀rọ̀ yẹn báyìí wọ́n wá fẹ́ máa fi jẹun 150,000 làwọn gbà lọ́wọ́ mi. Wọ́n wá ní kí n get ready wọ́n ti ní kán lọ wọn ilẹ̀ 10 acres fún mi ilẹ̀ 10 acres tí máa yẹn ti gbé nǹkan sórí ẹ̀ tí mo wá gbọ́dọ̀ mọ tanra mi kí ni mo fẹ́ gbalẹ̀ àbí kí n gbowó mi lọ́wọ́ chọ́ọ̀chì tí mo transfer owó sí. Mo dẹ̀ ń pe pásítọ̀ kò gbé nọ́mbà mi mo ń pe bàbá tó balẹ̀ jẹ́ is well to do in Ọ̀ṣun state ó ní fáàmù káàkiri. Ẹ jọ̀ọ́ kí lorúkọ máa yẹn. Èèyàn ńlá ni. Kí lorúkọ máa tí ó gboko ní jẹ́. Mr. Sunday. Ẹ sẹ́ndì fọ́tò títí ẹ̀ náà sí mi ó lè jágbóde gbà fún pásítọ̀ Bewaji. Is well to do tó ní tractor tó fi ń ṣiṣẹ́ tó ní oko káàkiri ní Ọ̀ṣun state ló wá wo èmi tálíkà tó jẹ́ pé tí mò ń ṣẹ̀ṣẹ̀ ń dìde pé kọ́ ló ń ṣèmi náà dé yẹn ó wá bọ́ síbi oko ó wá bọ oko yẹn jẹ́ ó wá ṣe níṣe wípé kò sẹ́ni tí ó mú ọ. Ó dà kò sí wàhálà ẹja ṣe báyìí ṣé dádì wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Ọ̀dà ṣé ọ̀dọ̀ títí yóò jìnnà sí chọ́ọ̀chì yẹn. Ìlú Ìwó kò ibi tí mo wà ní Ogun State nígbà lè no once presently but I can easily go home and do whatever I can do. Torí wípé
since tó pẹ́ ti decide wípé owó yín lẹ fẹ́ gbà ìyẹn ò kì í ṣe wàhálà then wípé owó ẹ̀gẹ́ tí wọ́n bàjẹ́ iye tẹ́ ẹ bá fẹ́ gbà lórí ẹ decide so that táwọn ọmọ nàìjíríà bá wa dá sí báyìí gbogbo nǹkan tó bá sọ kẹ́ ẹ lè máa gbọ́ ká lè mọ ọ̀nà tá a fẹ́ gbé ọ̀rọ̀ yẹn gbà wọn ò ní jẹ yín gbé ibi tí Bewaji bá wà wọ́n máa gbé chọ́ọ̀chì yẹn máa provide ibi tó wà àfi tó bá jẹ́ pé lórí burúkú èèyàn ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní Anglican yẹn tẹ́jọ́ ń ṣiṣẹ́ burúkú iye tí Bewaji bá fún gbogbo ẹ̀yin tẹ́ transfer ẹ̀yin olóṣó lórí burúkú Anglican ibi tí iye tó bá fún yín ẹ máa pọ̀ tìfún ìyí tí ó fi ọmọ pọ̀ ó wà nù yín ẹ̀yin olóṣó lórí burúkú wọ́n lè yàn gba 3.5 million ó talẹ̀ ó san wọ́n ní evidence pé wọ́n sanwó sí church account tí ìbá ṣe pé lórí burúkú ni yín Anglican táwọn èèyàn tún rò wípé ó tún sàn ju gbogbo àwọn aládàáni lọ olòṣì ní gbogbo yín àṣìírè ní gbogbo yín ẹ̀yin olòṣì olórí burúkú ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ kọ́ṣẹ́ ẹ káàbọ̀ àwọn ọmọ Nàìjíríà wá dẹrú sábẹ́ yín ẹ̀yin olòṣì olórí burúkú ẹ mọ̀ fún ẹ mọ̀ níṣó Bewaji gbogbo bí tó bá lè sá sí máa sá lọ a máa declare wanted kò sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà bá wa dá sí i adémi ṣe wà ń bẹ́ẹ̀ lókè. Adémiṣẹ́ wà bẹ́ẹ̀ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ gbogbo wa báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bàbá ẹ kálẹ́ sà. Ẹ mọ̀ kálẹ́ bàbá mi. Ṣé ẹ gbọ́ mi sà? À ń gbọ́ yín dáadáa. Ẹ kálẹ́ sà ẹ kú ètò. Yes sir. Ọlọ́run á máa wà pẹ̀lú yín o. Àṣẹ Èdùmàrè bàbá mi. Mẹ́ni ogun tẹ́ ń ṣẹ́ Ọlọ́run ní jẹ́ kó ogun ológun Ọlọ́run ní jẹ́ kó di ti yín lágbára. Àṣẹ Èdùmàrè Elédùmarè ló ń ṣe kíṣẹ́ tó bá ti lè takọ náà. This is not the first time tí mo máa wá síbí báyìí. Mo máa ń jọ yín bọ̀ mi kí gòkè wá ni. Okay sir. Ṣé rí nǹkan tẹ́mi ní láti kọ́kọ́ sọ pẹ̀lú àwọn pípù yẹn firstly wọ́n á kọ́kọ́ fi ọjọ́ ọlọ́jọ́ lọ ni. Àṣẹ Èdùmàrè. Kán bí gbọ́ ọmọ wọ́n fojú wọn fi sunkún gbogbo àwọn ọmọ àṣẹ Èdùmàrè èèyàn wà nílùú àràbí wọ́n ṣiṣẹ́ wọ́n gba owó yẹn. ẹ tó ń sọ́fà yẹn ẹ tó wà ń bẹ̀ yẹn tó ń sọ́fà báyẹn ẹrẹ́yàn báyẹn tó ń jẹrú ìyà báyẹn àmọ́rò bóyá bíìsì ní irú iṣẹ́ tí wọ́n yẹn ṣe. wọ́n rò bẹ́ẹ̀ ni. ẹ tó ń ṣiṣẹ́ báyẹn tó ń ṣe gbọ̀n nǹkan báyẹn ẹ wá gbowó lọ́wọ́ ẹ̀ náà jẹ ó ti yẹ yín. bẹ́ẹ̀ ni. èèyàn béèrè kan pé ókè báyìí ni ẹ talẹ̀ fún wọn tán nígbà tó talẹ̀ fún wọn tán àmọ́ bóyá fake land ganan tàfẹ́ nìyẹn ẹ talẹ̀ fún ẹni yìí tán nígbà tó talẹ̀ fún wọn tán wọ́n fi adúrú owó yẹn wọ́n fi dákun 1.something million bẹ́ẹ̀ni that's not a small money result in Nigeria wọ́n fi ṣeṣẹ́ sórí ilẹ̀ yẹn I'm a farmer ó ti yẹ yín bẹ́ẹ̀ni sà ọmọ irú pain téèyàn máa ń go through èmi náà dákọ̀ rí náà. you understand mo mọ pain téèyàn go through nípa kéèyàn ṣiṣẹ́ now somebody spend that kind of money lórí ilẹ̀ ẹ̀yin tẹ́ pera yín ní pastor ẹ wá lọ bẹ̀ yẹn ẹ wá bà property wọn jẹ́ that is very very bad so a ní láti get to root of that ọ̀rọ̀ yẹn but èmi mọ̀ gbogbo àwọn people yẹn wọ́n máa fọjọ́ ọlọ́jọ́ lọ I have an advice for all these people tó ṣe ń kó sí trap wọn this is 21st century this is 2025 Nigeria they celebrate 65 years today now you understand láti ìgbà yẹn ní religion yìí ló ti wà ọjọ́ wo làwa èèyàn wa gangan ọjọ́ wo la fẹ́ gbọ́n irú èmi tẹ́mi bá yín sọ̀rọ̀ yìí I'm a Christian you understand I stopped going to church like 2-3 years ago nígbà tí mo ti rí pé àwọn people yìí àlùfáà ni wọ́n pàìtọ̀ ni wọ́n ń ṣe àwọn èèyàn gidi ẹranko ni wọ́n because can you imagine you call yourself a pastor ẹ máa ní mọ́tò márùn-ún ẹ ń parọ́ fún àwọn citizens àwọn member church yín pé ayé kan lọ́jà ọ̀run nílé kán máa jẹ̀yà láyé kan la máa gbádùn lọ́run ibì kan wà téèyàn ti ní kú mọ́ títí ayé fíìmù ẹ̀yìn yẹn nǹkan tẹ́ pè ní vanity upon vanity ilé yín láti máa bá ṣíà 1 billion kíní kan billion ọmọ bá nu lẹ́yìn ọmọ ọjọ́ ó ń gun ọ̀kadà tí ò dáa tí ò ní bírèkì tí ò lẹ́nìtìn ẹ̀yìn sì ní ẹni thousands of cars ẹlẹ́rọ̀plane ẹni gbogbo ẹ̀ sínú ilé ọmọ ọjọ́ yẹn tún máa wá you are still going to take 1,000 naira 2,000 naira from that person
so gbogbo nǹkan tí mi ń sọ yìí mò ń try ẹni tó bá wà níbí báyìí tó bá sì wà nínú ìgbèkùn church yẹn this is the right time for them to use their head. Bẹ́ẹ̀ni, you understand? bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pọ́ùn kan wà pásítọ̀ ló yẹ kó kọ́kọ́ kú kẹ́yìn ọmọ ìjọ kẹ́ follow wọn. Bẹ́ẹ̀ni. ọjà yín ó lè wà o you understand? but same pastor tó sọ fún yín pọ́ùn wà yẹn òun lè máa ṣẹ̀ṣẹ̀ gbé lè máa kúkú yà òun náà ló tún máa fẹ́rú iyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. ẹ máa dúró ọmọ ìjọ tó ti kú ni tí pásítọ̀ dẹ̀ sì wà láyé. Bẹ́ẹ̀ni. ẹ lọ wo thousands of schools tó wà ní Nàìjíríà right now tó jẹ́ pé owned by church when you get there you are going to see Redeemer College Redeemer kìnìkan ọmọ ìjọ wọn lè lọ sí school yẹn. I live in Ọ̀ṣun now ṣọmọ ìjọ lè lọ school yẹn I'm a Redeemer member ṣọmọ ìjọ ṣó lè lọ sí school yẹn. ẹ lo brain yín use your head. gbogbo ẹrú àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ right now gbogbo yín tẹ̀sí ń lọ ń bá wọn lórí burúkú useless of all these fucking bastard pastor. Kéré náà ní 2020 to 2014 ṣe kéré ni ìlú wa ò rí báyìí ní 2014 all these olórí burúkú useless pastors wọ́n jáde they protested against Jonathan. Bẹ́ẹ̀ni 2014 bẹ́ẹ̀ni ìyẹn gan lásán ó yẹ kí gbogbo yín kẹ́ ẹ máa gbé nínú ilé yín báyìí kò yẹ kí kankan nínú yín kẹ́ ẹ lọ ṣọ́ọ̀ṣì mọ́. Business center ni ẹ má dọ̀ra yín wọ́n protest against Jonathan. Gbogbo àwọn pásítọ̀ àwọn olórí burúkú pásítọ̀ tó dé Bákàrẹ̀ àbí kí náà pé gbogbo wọn bàbá Adébóyè. Bàbá Adébóyè bẹ́ẹ̀ni. They come outside and protested against Jonathan that time. Wọ́n nígbà tó di àsìkò bàbá àwọn ojú yọbọ same bàbá Adébóyè ó jáde ó sọ fún wa pé just that our leaders are trying but our country have a spiritual problem. Use your head. Try. There should be a question. Why are you there as a fucking spiritual father, sir? You protested against somebody 2014. Ẹni tó da òróró lé lórí nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ó wá wà mí bẹ̀ báyìí ó wá jáde ó sọ pé country wa ní spiritual problem. Ẹ má gọra yín ẹ jára yín ó ti yé yín. Ẹ ṣé bàbá. Ìyàwó Tinubu is a pastor in a Redeemer church. Ó ti yé yín. Ẹ ṣé. Àwọn pastor yẹn kọ́ ló ń fìyà jẹ wá báyìí. EFCC chairman ṣọ́ọ̀ṣì Rìdíìmù ló lọ. Bẹ́ẹ̀ni. Àwọn kan náà jalè náà kó ogun nǹkan káàkiri bá. Ẹgbẹ́ tó kun chọ́ọ̀chì Rìdíìmù ni àti anífọ́tò ẹ̀ ní kámpù bẹ́ẹ̀ni. That same church. Ó ti yé yín irú èmi tẹ́mi ń bá yín sọ̀rọ̀ yìí. I stopped going to church 2 years ago and why? Nígbà tí everything tó turn around tí ò sẹ́nìtì mọ́. Pásítọ̀ tó wà ń bẹ̀ ló bá mi wá iṣẹ́ tí mò ń ṣe. They are paying me 20,000 naira lẹ́yìn ìgbà yẹn náà sọ 25. Náà mo ṣiṣẹ́ mo máa ń lọ church ṣe gbogbo ẹ̀. So ó wá lóríṣiríṣi àwọn nǹkan tá a máa ń sọ fáwọn èèyàn ní church. Èmi ṣáà máa ń sọ fún wọn pé sir why is it hard for you to tell all these people the reality? Pé kò ń ṣe bó ṣe ń lọ lélẹ̀ bó ṣáà máa bá wọn fà á during Sunday school during everything. No be like this e be. The man come call me one day say how far alaye? Gbogbo nǹkan tó ń sọ òótọ́ ni o but táwọn bá já àwọn àwé yẹn pé bóyá lọ nìyẹn àsìn táwọn bá sọ òótọ́ fáwọn mẹ́mbà church máa dàrú. Ẹ wo statement yẹn táwọn bá sọ fáwọn mẹ́mbà pé òótọ́ yẹn lélẹ̀ church máa tú wọn ní wá mọ́. Máa wọ báyìí bí Jésù tẹ̀lé sọ nǹkan tó sọ fún yín ni pé you should say the truth and the truth will set you free. Táwọn people yìí wọ́n sòótọ́ and I start going to church. Mo ti máa lọ síbi iṣẹ́ yẹn mo sì máa rí pásítọ̀ yẹn all the time pé sá ẹ̀yin people yìí ẹ̀yin lẹ́ ń ba Nàìjíríà jẹ́ because èmi ò bẹ̀rù anything Ọlọ́run nìkan ni mo bẹ̀rù. Ọlọ́run nìkan ni. Mo ti yẹ yín gbogbo wa ikú náà ló máa end gbogbo wa sí anything mọ́. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ikú nothing again. Mo máa ń sọ fún wọn pé sá pásítọ̀ ni yín irú àwa ya àlàǹfààní láti rá àwọn bàbá Adébóyè bọ̀ ẹ̀yin máa ń lọ ẹ lọ́ máa ń rí wọn tó bá gbé àwọn bàbá yìí wọ́n nífẹ̀ẹ́ wa ṣe báwọn àgùntàn tẹ́ sọ pé Jésù sọ pé kẹ́ máa kó káàkiri àwọn náà ní kidnapper ń palẹ̀ ọkọ̀ kan dànù bí ẹran tó ń bá yí everybody jẹ́ kí ló hàdí fáwọn bàbá yìí láti jáde àwọn bàbá òfò yìí láti jáde láti protest pé they want better Nigeria pé ṣe believe pé tó bá yẹ fáwọn people yìí wọ́n jáde lẹ́nìí ó ti yé yín kò sí ọlọ́pàá kankan tó máa yìnbọn mọ́ wọn so that àwọn ọmọ ìjọ wọ́n máa lè save bí mo yẹ sọ gbogbo yẹn ni mo wípé àlàyé máa padà lé mi dànù bí sẹ́yìn ó ti yé yín mo ṣáà máa sọ fún wọn sọ gbogbo àti ìyàwó wọn mo ti sọ fún ìyá ìyàwó wọn pé wọn ò gbọdọ̀ lọ ṣọ́ọ̀ṣì mọ́ ìyá ìyàwó wọn ò wá lọ ṣọ́ọ̀ṣì mọ́ because
that woman is going through a lot. Ó máa sanwó every time. Ó ní many ọmọ, ìyà ń jẹ wọ́n, ìjọ ò ní béèrè wọn, kò sẹ́nìtì. Kí ló fà á ní church orí burúkú tẹ̀ wá ń lọ? Ẹ gbàdúrà sọ́lọ́ nínú ilé yín. Woman yẹn ò ṣáà lọ church mọ́. Ó dàbí kó ṣáà find out pé mi mo ṣáà wá ń di ẹ̀. At the end of the day, bóyá ṣe gba iṣẹ́ lọ́wọ́ mi nìyẹn. Ó ti yé yín. Mi ò lè ṣiṣẹ́ yẹn mọ́. Mo ń sùn káàkiri. Ṣàgbàrò ṣe gbogbo ẹ̀. Ó ti yé yín. Ṣàgbàrò ṣe gbogbo ẹ̀. Èèyàn tó dẹ̀ ti wà òkè ní irú àwa yìí rí tó yẹ pa ti ń tẹ̀wọ́ fáwọn pípù yẹn láyé ìgbà tá a jẹ́ mugun. You understand? But glory be to God pé irú ọ̀gbẹ́ni ti Tinubu yìí ó wá sára ẹ̀. Ó tú àṣírí so many things. You understand? How many pastor right now? Ẹ̀yin wèrè tẹ́ ṣe ń lọ church tẹ́ ń lọ gbogbo ẹ̀. How many pastor right now lẹ rí tó jẹ́ pé gbogbo orí burúkú tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà they are talking about it? Eh? How many pastor? Ibẹ̀ yẹn ló yẹ kẹ́ ti máa lo brain yín. Ẹ ṣé bàbá mi, ẹ jẹ́ kí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ló sọ̀rọ̀ mọ́ right now. Wọ́n lè sọ̀rọ̀. Wọ́n lè sọ̀rọ̀. Ẹni wo lè bí ń pa right now tí pastor wo wí pé ẹ̀rọ ń jẹjẹ táwa gbóúnjẹ fún yín. Ẹ̀yin wo lè ẹ̀rọ owó ọmọ school san tí pastor wo pé àwọn owó tẹ̀ fi ń dá látijọ́. Tí wọ́n dẹ̀ ní private jet worth of billions of naira. Each person ní private jet mẹ́ta mẹ́rin nínú bó ṣe ń pa wá Nàìjíríà yìí. Àní mo bẹ́ẹ̀ pastor sà mo ní ẹ má bínú o mo ní nǹkan kan ò yé mi sá o mo ní àwọn owó tẹ́ ẹ máa ń gbà yìí sá ẹ má bínú o mo ní ṣé ẹ ń ṣe transfer ẹ̀sọ́ náà níbì kan ni wọ́n ní wọ́n ṣe transfer báwọn náà ń wọ owó yẹn fún ara wọn òjíṣẹ́ Ọlọ́run ló já mi ó ti yé yín ẹ lo brain yín ẹ ṣé bàbá mi ó fi òróró tó fi ra yín lára tó gbé àmì tí yọ ìfún yín kẹ́ máa lọ bá kàlẹ́dà sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ wọ́n wà ní UK wọ́n wà ní US tán lọ school bẹ́ẹ̀ tára wọn ò bá yá ambulance ló máa wá gbé wọn owó yín náà fi làwọn fi tẹ̀kẹ́ àwọn ọmọ yẹn bẹ̀ yẹn ṣé ẹ̀yà wèrè ni stop going to those people wọ́n kàn máa sọ yín dẹrú ni pásítọ̀ tó sọ fún yín pé gbogbo nǹkan lé ayé fanity ni ẹ lọ sílé wọn gbogbo nǹkan tó pè ní fanity lẹ́ máa bá ń lé wọn private jet àwọn náà ní gbogbo everything ẹ wọ́n máa gbàwé 100 days pásítọ̀ ń jẹ point and key ẹ̀yin ò rí nǹkan kan jẹ ẹ̀yin useless life ara yín up and down ṣé ẹ̀ ní brain ni. How many of all these pastors ọmọ wọn wà Nàìjíríà tẹ́ni tí bá ṣẹlẹ̀ lẹ́yìn all those people they will leave ọmọ yín dẹ̀ náà ni ẹ dáwó ayé yín bàjẹ́ ṣọ́ọ̀ṣì ò kọ́ hospital fún yín tó yẹ pé tẹ́ ẹ bá síìkì ẹ máa wà ń bẹ̀ gbogbo school tán kọ́ ẹ mọ́ ọmọ yín lọ síbẹ̀ wò bóyá ẹ máa lè wọ school yẹn kò sí ẹ̀yin náà wo orú nǹkan tí mo sọ fún yín yẹn I have a car before kó lórí burúkú yìí tó débẹ̀ náà ẹgbẹ́ wọn máa rí mi Mr. Dale a máa sàmì nọ́mà ó ti yẹ yín tẹ́mi náà wò pé èmi náà èèyàn ni mí I give them money mo ń ṣe gbọ́ nǹkan mo ń lọ chọ́ọ̀chì déédéé ṣe everything ìgbà tí gbogbo ẹ̀tọ́ náà rà dínkọ́ sí náà they don't even care about me mo ń sálágbàrú káàkiri báyìí tó bá yẹ pé àwọn olórí burúkú yẹn wọ́n dèèyàn tó wúlò ni ṣe bóyá kó wò pé àwọn tó ti ṣe dáadáa yìí rí ẹ jẹ́ ká wá ọgbọ́n ká fẹ́ fi dá láìfọ ẹ̀ padà sí nọ́mà. You understand? But they will still find a way láti máa take from ìwọ tó ti pú ọ̀yẹ́ náà ni. So you stop going to those people. Wọ́n ń ṣe pastor mọ́, ó ti yé yín. Àti jẹ́ àti mú àwọn náà wá káàkiri àdúgbò. You understand? Àti jẹ́ àti mú. Òun náà wá ká. Àwa ti bá so many people sọ̀rọ̀ pé àfà ó ṣe lọ lélẹ̀ ẹ má máa worú àwa yìí rẹ̀. Ẹ̀yẹ́ lọ wo sí tẹ́ bá ṣe tán ẹ lọ check page mi. Kò sí nǹkan tá a kì í sọ́tọ̀ káti ẹ̀ wọ́n pé okay let me help this guy it's a problem irú fọ́ọ̀mù táwọn ẹ̀yà yìí sọ fáwọn lọ rà báyìí tó bá yẹ ká ti mú a lè bá wọn mọ̀ bá ṣe máa gẹ̀ẹ́tì eléyìí tó máa wà òkè tó ní bọ́ sí ọ̀dọ̀ àwọn olórí burúkú yẹn irú nǹkan báyẹn náà làwọn náà fẹ́ ṣe tá a wá ẹ̀pùtì látijọ́ yìí tá a rí àwọn pásítọ̀ gbogbo wa tó ń gbà látijọ́ ṣé òye kán máa fi ràn wá lọ́wọ́ ni so advice tèmi nìyẹn sábà tó ṣe ń lọ síbẹ̀ tó sọ̀rọ̀ àwọn di mugun they should stop going there. ẹ ṣe bàbá mi. rí so many news tẹ́ ti gbọ́ ni pásítọ̀ dóyàn pásítọ̀ fìyàn sóògùn owó wọ́n wọnú chọ́ọ̀chì ní ìbáyìí nǹkan tó máa wú jáde ń bẹ̀ gan ó ju títa bìjà lọ kí ló fà ní ṣọ́ọ̀ṣì tẹ̀ wọ́n lọ ẹ kúkú lọ́dọ̀ bàbá aláwọ̀ ó pè yín gan ju àwọn chọ́ọ̀chì olórí burúkú yẹn lọ àtàwọn àfà sọ bàbá yà how many people ló sọ̀rọ̀ so use your head stop going to those people. ẹ ṣe gan ni sir thank you so much for the opportunity. Comrade Adémínà sọ̀rọ̀ tán yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run
lórí kéèsì tó wà nílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́sùn state gbogbo ẹ̀yin tẹ́ nífọ̀n lẹ́ẹ̀kanná lọ́sùn state ẹjọ́ torí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ mọ commissioner of police ní ọ̀ṣun state gbogbo ẹ̀yin tẹ́ lè ràn wá lọ́wọ́ ẹjọ́ ẹ pè wọlé ọ̀nà tẹ́ lè gbà ràn wá lọ́wọ́ kí wọ́n tiẹ̀ kọ́kọ́ bá wa dá sí ọ̀rọ̀ torí wọn ò gbúdọ̀ yẹn bí ìjẹgbé títí wọn la rí lẹ́ni àmọ́ títẹni tó máa kàn lọ́la ó ti kan gbogbo wa báyìí injustice to one is injustice to all àgùdọ̀ jẹ́ kí Bewaji pẹ̀lú gbogbo àwọn olórí burúkú tó jọ̀gá ẹ̀ ní Anglican Church lọ́sùn state kí wọ́n jẹ owó olówó gbé ẹjọ́ nítorí ọlọ́run ọ̀nà wo lẹ́ lè gbà ràn wá lọ́wọ́ lórí kéèsì ẹjọ́ jẹ́ kí ká mọ́ digress kúrò lórí kéèsì yìí jújùjù ẹjọ́ nítorí ọlọ́run Queen Mother ṣe wà bẹ́ẹ̀ Queen Mother arẹ́dì láti mobilize àwọn ọlọ́pàá tẹ́ bá ti fún wa ní ọlọ́pàá ẹjọ́ arẹ́dì láti mobilize ẹjọ́ nítorí ọlọ́run Queen Mother ṣe wà bẹ́ẹ̀ ó dà CCC Ìgangan parish Ìjẹ̀ṣà ṣe wà bẹ́ẹ̀. Ẹ káalẹ́ bàbá mi. Ẹ káalẹ́ bàbá mi. Ẹ kú iṣẹ́ yìí ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Àṣẹ Èdùmàrè. Olórí burúkú kankan tó bá sọ pé nítorí pé ẹ̀ ń sọ òtítọ́ òun fẹ́ àkàbù á parun lójijì tọmọtọmọ. Àṣẹ Èdùmàrè. Gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó bá sọ wípé torí wípé ẹ̀ ń tàn mọ́lẹ̀ sí ìwà ọ̀bàyéjẹ́ àwọn tán ti sọ Ọlọ́run tán ti sọ orúkọ Kristi di èkísà tán ti sọ Kristi di ẹni tí ò tiẹ̀ ṣiṣẹ́ ìgbàlà kankan láyé títorí wọn á jẹ àtúbọ̀tán ayé wọn lọ́run àti ní ayé kò ní dáa. Àṣẹ Èdùmàrè. Bàbá ohun tí mo rò pé ẹ lè ṣe. Bẹ́ẹ̀ni. mo ti fọ́lọ́ yín ti pẹ́ o bọ̀ mi kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dàbí bí ẹ̀ẹ̀mejì ni mo sọ̀rọ̀ lórí platform yìí. Okay. Bàbá mi mo mọ̀ pé any legal team tó strong. Bẹ́ẹ̀ni. What I think we should take even tẹ́ bá ní ká gbé play card ká kọ síbẹ̀ kí gbogbo wa jáde mo volunteer ara mi I will come out we will march down since that church has a location. Bẹ́ẹ̀ni. We go let the legal team first of all go report to Ebade zone 11 bẹ́ẹ̀ yẹn à report fún wọn. Okay. Tó bá dé CID office wọn lóṣogbo ni we report there. Wọ́n fún wa láwọn àwọn ọlọ́pàá àwọn staffs wọn àwọn police personnel tó máa tẹ̀lé wa march lọ sí church yẹn. Let there be a play card tí wọ́n kàn rí orúkọ ẹni yẹn gangan kó wà front tó bá ṣe ká ya fọ́tò ẹ̀ sí. Bẹ́ẹ̀ni. These people need to be exposed. Okay. Kò jẹ́ kí àwọn tó rí lè gbé ìpè dání kó nítumọ̀ mọ́ ẹ lè rí àwọn tó ní ìpè gangan dání. Wọ́n máa bẹ̀rẹ̀ sí nílẹ̀kùn mọ́ wọn ń ṣe yìí ó ti ń dojú ẹ̀ báyìí bàbá mi. Yes, church is now a ìbànújẹ́ ló jẹ́ fún àwa tá a ní òtítọ́ tá a ń sọ ànítumọ̀ mọ́ ànítumọ̀ ẹni ìyá ni wá lójú ara yẹ àjà. So it is time revolution yìí I am 100% involved. Ẹ ṣe mo fẹ́ béèrè kankan lọ́wọ́ bàbá mi tó wà lórí court. Hello sir. Mo bọ̀. Hello sir. Hello. Ẹjọ́ torí Ọlọ́run ní Ọ̀ṣun state ń bẹ̀ yẹn ṣé a lè rí a lè ṣiṣẹ́ lórí bá a ṣe lè rí lọ́ọ̀yà tó lè represent wa ń bẹ̀ yẹn a máa mobilize lọ́ọ̀yà yẹn. lawyers pọ̀ lọ́ṣun state ó dà ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí ká kọ́kọ́ gbégbèsè yẹn latest bàárọ̀ la kí wọ́n kọ́kọ́ yọjú kí wọ́n gba authorization kan máa mú lọ sí church yẹn wípé church yẹn ni wọ́n sanwó sí wọ́n dẹ̀ gbúdọ̀ dá owó yẹn padà pẹ̀lú owó kíní tí wọ́n bá ti fẹ́ wàhálà if not wọ́n á ti church yẹn pa Jésù àfúta bẹ́ẹ̀ ni ṣóye yín ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí sà ẹ jẹ́ ṣiṣẹ́ lé lórí Ọlọ́run á ràn wá lọ́wọ́ finances tá a máa lò fi mobilize lọ́ọ̀yà yẹn Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọ̀gá Daniel. Yes sir. Màá fún yín nọ́mbà àwọn lawyers méjì kan tó yẹ pé irú cases yìí wọ́n fẹ́ handle wọ́n wà lóṣogbo ń bẹ̀ yẹn. Ṣé ibẹ̀ ò jìnnà sóṣogbo àbí? Ò jìnnà sóṣogbo. Òtítọ́ ọ̀rọ̀ ti yanjú bàbá mi ẹjọ́ ẹ jẹ́ ká ẹ háì mi nínú wọ́n bọ̀ bá a tẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbé ẹ jẹ́ ká postpone rárá mo ti send WhatsApp number mi sí yín sí sá. Let's take it up. Enough of this nonsense.
This nonsense must stop in Christendom. Enough is enough. Hello bàbá mi, mo ti send the WhatsApp number mi sí yín bá ṣe ń sọ̀rọ̀ iṣẹ́ gbọ́. Okay sir. Ẹ ṣé bàbá mi. Send àwọn number yẹn fún yín. All right sir. Ẹ pè wọ́n. Okay. Wọ́n love irú kéèsì báyìí, wọ́n love ẹ̀ because they don't ṣe ṣe kankan. They are not Christian, they are not Muslim, they are not anything. They love this kind of case. Ó ti tán. Ẹ ṣé bàbá mi. Mama expect message yín lórí WhatsApp. Ẹ ṣé. Prince NJ ṣe wà ń bẹ̀. Ẹ̀yin ló kàn Prince NJ. Prince NJ. Oríyọmí ọmọ Làbákẹ́ ṣe wà ń bẹ̀. Mo wà ń bẹ̀ sà, ẹ̀gbọ́n mi ẹ kalẹ́ sà. Ẹ kalẹ́ ìyá mi. Ẹ sà, ẹ kújọ́ mẹ́ta sà. Ẹ sà, ẹ kú iṣẹ́ ìlú yìí o, lágbára Ọlọ́run náà máa fún yín ṣe. Gbogbo ẹni tó bá ní kí ẹ jábọ́, ó máa jábọ́ tí ò ní dìde mọ́ tìlétìlé tọmọtọmọ. Yàrí ẹ̀gbọ́n mi nǹkan tẹ́mi kọ́kọ́ fẹ́ fish out níbẹ̀ ni pé àwa ara wa gan fúnra wa ó yẹ kí a máa ní ìtẹ́lọ́rùn fúnra wa. Torí gbogbo ìgbà tá fi ṣe program yìí tipẹ́tipẹ́ a tún ṣì rí àwọn ẹlòmíì tó on side bag lọ sí church tó yẹ pé ìtọ́ bá ti ranjú kiri ọmọ wa gbégbélé wọn lọ́wọ́. Most of our churches tí wọ́n ń kọ́ kiri kí ló dé tí a ṣe máa fi owó ta fi ń ṣe offering and tithes ká lọ máa fi lọ máa kọ́ schools àbí àwọn hospitals tó yẹ pé gbogbo wa máa lè benefit from. Wọ́n lè ṣe yẹn o. All church has come. Sir, church shop kan wà ní ẹ̀gbẹ́ wa nísìnyí is over 2 years tó ti open shop yẹn gbẹ̀yìn and ìyàwó pastor ló ní shop yẹn. Nínú ọ̀pọ̀ àwọn ọmọ ọjọ́ tó wà ní ṣọ́ọ̀ṣì wọn bẹ̀ yẹn a máa rí mi inú wọn tí ò tí rí owó fi jẹun, a máa rí mi inú wọn tí ò lè avoid láti ta pure water but for over 2 years báyìí nísìnyí ṣọ́ọ̀ṣì yẹn wà ní ṣọ́ọ̀bù yẹn wà ní títì pa and all them sanwó ń bẹ̀ every year. So why is it tó fi jẹ́ pé àwa gangan fúnra wa là ń dá wà láti ra wa lọ́rùn? Ẹ jẹ́ ká gbélé wa ká máa gbàdúrà ní ọ̀dọ̀ Ọlọ́run máa kó ibi gbogbo lọ́lọ́run wà. Ẹ ṣé ìyá mi, thank you so much. Ẹni tó fẹ́ tajà tí ó wà rọ́jà tà tó wá lọ gbé ọjà bá àwọn aráalé pé ó yẹ wàrà kínní yóò gbọ̀pọ̀. Bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. Ẹ ṣé ìyá mi. Yes sà. Ẹ ṣé. Ẹ ṣé sà. Ó tó ti ń sún wa débi tí wọ́n máa lẹ̀kú ta mọ́ wọn gbogbo godfather their father. Ẹ kálẹ́ gbogbo lé o. Ẹ mà kálẹ́ bàbá mi. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ ó pín sí ọ̀nà méjì. To start with, bàbá olówó tó lọ síbẹ̀ tó lọ ra ilẹ̀ yẹn tó jẹ́ pé fámà lòun náà tó dẹ̀ mọ ojú nǹkan táwọn àgbẹ̀ ń rí lóko tó wá tabẹ̀ fún ẹ tí cassava dẹ́ yìí wà ń bẹ̀ tó dẹ̀ lọ wú gbogbo ẹ̀ ìwọ bàbá olówó yẹn tó bá sọ compensation nìkan tó bá yẹ ìwòye ọdún tó ń bọ̀ Elédùmarè àbísítẹ̀. Àṣẹ Èdùmàrè. Ṣé wàá lùwọ̀ pásítọ̀ bá ṣe ń sọ tó kúkú wí bẹ́ẹ̀ nìyẹn ṣé wàá lùwọ̀ pásítọ̀ ẹ bá tètè lọ ṣe dè ní fò ọlọ́ọ̀dẹ kò mọ́dún ìgbàdẹ mo ò ní sọ jù yẹn lọ because ara ń ta mí lálẹ́ yìí. Oh, it's very sad. Ṣéṣe tí wọ́n ń ṣe nílùú yẹn tó easy ni. Olórí gbogbo gbogbo àwọn pípù yìí àjẹ. So easy ni. At the end of the day bẹ̀rẹ̀ sí ní jó church láìpẹ́ yìí ríran wò àìṣẹ́ mẹ́yẹ. How did we get here guys? Orúkọ Jésù yẹn ti kó ẹ̀gbin dà sínú tipẹ́ torí pé kò sẹ́ni tó lè sọ̀rọ̀ àṣírí yín wọ́n ń túnṣe wọ́n ń sá kábàkábà. Ẹ dẹ̀ sákú ni gbogbo ẹ̀yin pastors yìí ẹ máa sákú ni tọmọtọmọ tìrantìran. Torí ẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ tẹ́ ẹ bí gan torí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àwọn ọmọ yín orúkọ gidi lẹ kọ́kọ́ máa fi sílẹ̀ fún wọn. Ibi mélòó ni irú àwọn lékè ti lè sọ̀rọ̀ lẹ́nu káwọn èèyàn máa mọ̀ ṣe ẹ lọ wo kọ́mẹ́ǹtì tó wà lọ́dà pọ́sì wọn lẹ́nu tí gbogbo ẹ̀yin bàbá ìbá nínú rò tẹ́ bá jọmọlúàbí. And I've asked several times àwọn ọmọ Nàìjíríà ní lótùmí kí ló mí ìwà kan máa sọ̀rọ̀ jàjà àwọn máa ṣe mo ní ẹ fún mi ní àpẹẹrẹ létàdú àwọn bàbá yìí ti jáde ẹ wo irú àwọn ọmọ tó bí sílẹ̀ nínú ẹ̀mí sìn. Ẹ̀yin ọmọ Nàìjíríà ò dẹ̀ jákúra bó ṣe ń ta mí lára pé ó nígbà tá a bá padà lẹ́yìn àwọn pípù kẹ́ tó rí àṣírí ibi tó wo wọ́n ti ń wá. Ó
dìgbà tí chọ́ọ̀chì bá dá kẹ́ tó rí àṣírí bí wọ́n ṣe ń maintain àwọn private jet wọn èmi ni mo sọ bẹ́ẹ̀. nǹkan tí mo sọ náà nìyẹn Dádì, ẹ jẹ́ kí gbogbo wa ká má lọ chọ́ọ̀chì mọ́lẹ̀ ní. ìgbà yẹn lè máa láṣìírí ibi tí wọ́n ti ń rí owó. ẹ máa gbọ́ sà, ẹ jẹ́ kí gbogbo everybody kan dàbí irú èmi lénìí. tẹ́ ẹ bá ti ní bá pásítọ̀ nídìí kidnapper kẹ́ ẹ pè mí lọ́ máa lè. ẹ ṣé bàbá mi. tẹ́ ẹ bá ti ní bá pásítọ̀ nídìí robbery kẹ́ ẹ pè mí lọ́ máa lè. ó ti yé yín gbogbo nǹkan tó ṣe ìyá náà stealing by trick náà ni wọ́n dá yín lólè náà ni. bẹ́ẹ̀ni ó ti yé yín bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa ká má lọ mọ́. ẹ jẹ́ ká má lọ mọ́. wọ́n máa ṣàlàyé ibi tí wọ́n ti ń rówó. àwọn súùtù orí burúkú tó ń wọ̀ káàkiri àdúgbò tí wọ́n mọ̀ káwọn wọ bàtà 1 million 1 kìíní kan billion yẹn bóyá wọ́n máa rí wọ̀. ó ti yé yín. so advice tẹ́mi fẹ́ ẹ má bínú pé mo tún kọ́ ti yín sà nǹkan tẹ́mi fẹ́ lórí programu yìí sà ó ní wípé ẹ try ká máa sọ fún àwọn people yẹn àwọn tó sì di dìndìnrìn. ó ti yé yín àwọn kan wà lẹ́yìn pé wọn lè bọ́ nú ìgbèkùn yẹn mọ́ o irú mọ̀mísì mi báyìí mo ti bá a sọ̀rọ̀ òun náà ti wà nú ìgbèkùn kò lè bọ́ ń bẹ mọ́. ó ti yé yín tó bá yọ kọ́ fẹ́ ṣe first fruit ní ìsìn pé ẹ gbogbo owó tó bá rí tí ẹ bá jẹ́ ká ènìyàn ó ti yé yín ní chọ́ọ̀chì ẹ lọ fún wọn pé gbogbo owó tó bá rí ní January wọn àgùdọ̀ yọ £1 ń bẹ̀ Olúwa ní fi ṣe tí ẹ bá jẹ́ pé ká ẹ tó lọ́mọ bíi 5 àwọn ìyá yẹn náà sì gọ̀ wọ́n sì kó gbogbo owó yẹn náà. a máa gbà wọn àníjẹ́ kọ́rọ̀ wọn sú wa sẹ́ẹ̀. wọ́n kó gbogbo owó yẹn wọ́n kó lọ sádùá ló fẹ́ fíìsì ayé yín ni sádùá ló fẹ́ gbogbo èyí tẹ̀ ní lọ ṣọ́ọ̀ṣì láti jọ ìdá gbogbo ọmọ yín tẹ̀ ń lọ skul sádùá sójà kórìíṣẹ́ ẹ̀yin wèrè ẹ lo brain yín gbogbo tẹ̀ kó lọ bíbẹ̀ yẹn máa fi dẹ́hùn ẹ máa fi tẹ́kẹ̀ àwọn ọmọ yín stop going to those people they are 419 ọlọ́gbà òkú wà lórí ọlọ́gbà òkú wà lórí lágbà kórí ọmọ tuntun wọ́ gbogbo àwọn àgbà olórí burúkú tó wà ní ìsìn gbogbo all this church all the religious leaders ẹ̀ báyé wọ́n ti bàjẹ́. ó ti bàjẹ́ bẹ́ẹ̀ ni. gbogbo pátápátá sórí ọmọ tuntun ò ti fá báyìí kí ló tó kù mọ́ kí ló kù ìgbà tí wàá yìí gan tá à ń jáde tá à ń lè sọ òótọ́ ọ̀rọ̀ kí ló tún kù mọ́. pásítọ̀ sọ fún ẹ pé bí ìlú bá ṣe le tó kò sí bó ṣe le tó kò ní lè mẹ́wèé wàá rí tí o ṣe. ọ̀rọ̀ tó sọ yẹn tó bá ṣe rí nìyẹn tó jẹ́ pé bóyá rí tòótọ́ nìyẹn àwọn tí ò rí títí wọn ṣe àwọn ni wọ́n á ba tiẹ̀ jẹ́ ó mọ̀. ẹbí sùúrù adémi ẹjẹ kí jẹ́ kẹ́lẹ́ mi sọ̀rọ̀ torí táìm. ìwọ ń jẹ òun gbádùn. mo ń bọ̀. àwọn tí òòrò ń jẹ àwọn náà máa pawọ́ dànù. àláwọn èèyàn máa gbọ́n sẹ́ ẹ̀ wọ́n máa gbọ́n ẹ ṣé bàbá mi ẹ ṣé